wọ́n ní nání ohun abánilà nání ọmọ aṣẹ́gita nání èpògi mo fẹ́ nání ogún bàbá tó bí n lọ́mọ orúkọ tèmi ò yípadà lẹ́ẹ̀kan sí Àdìó Ràṣídì ní gbogbo àwọn èèyàn mọ̀ mí sí Mr. Olóríkì mo wà ní orílẹ̀-èdè ìlú Benin ní ìlú olómìnira Benin tí à ń pè ní ìlú Faransé kí lórúkọ ìlú ọ̀hún Àjàṣẹ́ Àjàrà ibẹ̀ ni mo wà ní mo gbé ń dábí ẹdùn tí mò ń rọ̀ bí òwe lérí ìkànnì Yorùbá Lágbà online television TV lábẹ́ àṣẹ bàbá wa Nurudeen Mátàgbà Málẹ̀ Wánu Akínṣọlá bàbá Aláìṣà àwọn náà jẹ́ olùdásílẹ̀ ìkànnì yìí yóò dúró ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan o ó wà káàkiri ilẹ̀ àgbáyé àwọn ọmọ ìlú Ìpókìmẹkùn ọmọ Aṣúdẹdẹ ọmọ Fàtàríwòrán ọmọ Igbá Oróòfò àtọ́jú ẹ̀ ní àwòrò ìyá àtọ́jú ẹ̀ ní ọmọ bò fún mi bò fún ọ wọ́n pọ̀ káàkiri ilẹ̀ àgbáyé kódà wọ́n tẹ̀dó sí orílẹ̀-èdè Benin púpọ̀ tí wọ́n nílá ju ọba àbòmíì lọ. Abẹ́ àṣẹ ìlú yìí ni èmi ti wá tí mo jẹ́ ọ̀kan nínú agbóhùnsáfẹ́fẹ́ ní abẹ́ àṣẹ iléeṣẹ́ Yorùbá Lágbà online television. Àwọn iléeṣẹ́ mi bẹ́ẹ̀ tún wà nílùú Benin tí mo ń ṣe ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí a máa ń pè ní Tuesday ní èdè English níbẹ̀ ní Nàìjíríà àwọn Nàìjíríà máa ń pè ní ọjọ́ Màdí ètò nípa oríkì ilẹ̀ wa àbí àwọn ìṣe míì tó tún jẹ́ ìṣe ilẹ̀ wa ní aago 9 alẹ́ fìdí aago 10 ìmọ̀ ń wáyé látẹnu èmi Àdìó Ràṣídì tí mo jẹ́ ọ̀kan nínú agbóhùnsáfẹ́fẹ́ ní iléeṣẹ́ náà pẹ̀lú ọ̀gá mi olóòtú àgbà Alhaji Ismaila Mustapha tí wọ́n jẹ́ mísọ́nà ìlú Àjàṣẹ́ Nasfat ìlú Àjàṣẹ́ àwọn ni wọ́n jẹ́ olóòtú àgbà ní ibẹ̀. Abẹ́ àṣẹ wọn náà ni èmi náà gbé ń ṣiṣẹ́ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun nípa ètò àṣà àti ìṣe ilẹ̀ wa. A wá sílùú Ìpókíyá láti wá ṣe àbẹ̀wò kábíyèsí ọba Ọ̀ṣìngín ẹlẹ́ẹ̀kejì ìlú Fẹ́mi lóyè. Bàbá a ti dé ààfin wọn a ti wá lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà tí a wà ní. Èní yìí jẹ́ ọ̀kan nínú ọjọ́ tí wọ́n máa ń ṣe ìpè tí wọ́n máa ń súre fún gbogbo ọmọ ìlú Ìpókíyá nílé lóko lájò káàkiri gbogbo. Ìlú Ìpókìmẹkùn jẹ́ àgbà ìlú ní orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire pàtàkì jùlọ ní ìjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn ká sọ pé ní Ògùn state. Bẹ́ẹ̀ bá lóun jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tí ò bá ti ń gbọ́ tí ò bá ti gbọ́ orí tàbí tí ò bá ti gbọ́ nípa Ìpókíyá bóyá màjèsí ni kó jẹ́ àbálejò tí wọ́n gbé wá sínú ìlú náà. Ìpókíyá jẹ́ àgbà ìlú tó ṣe pé wọ́n nílá ọ̀pọ̀ ọba aládé bó tilẹ̀ òkó tó bẹ̀rẹ̀ kó dàgbà tó ni wọ́n máa jẹ́ ọba ní abẹ́ àṣẹ ọba wa nítorí pé bí ọba bá pé 20 tí ọba pé 30 ẹ dákun ìkan bẹ́ẹ̀ gínú ìkan ṣíwájú kan jù kan lọ. Ọba Ọ̀ṣìngín ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bẹ lórí ìtẹ́ baba ńlá baba wọn àwọn ni wọ́n bẹ ní orí ìkọ́. Bàbá kẹ́sìn ọba ojú kókó ẹ̀wò kẹ́pẹ́ láyé igba ọdún kan ni. Ìpókìmẹkùn ọmọ Aṣúdẹdẹ ọmọ Fàtàríwòrán ọmọ Igbá Oróòfò bàbá yín tọ́jú ẹ̀ ní àwòrò ìyá bàbá yín tọ́jú ẹ̀ ní ọmọ bò fún mi bò fún ọ ọmọ rẹ wà lẹ́yìn ọ̀la. Ọ̀ṣìngín ẹlẹ́ẹ̀kejì ọmọdé jogún apò ọmọ àgbẹ̀ jogún ègbodò oṣù àríwíjogún bàbá tó bí lọ́mọ àríwígbadé Àṣìngín Òrèlú lóye orísun ẹ̀ẹ́dẹ́kùn ọ̀la bàbá tó bí bàbá rẹ̀ lọ́mọ ọmọ Ìpókìmẹkùn ọmọ Aṣúdẹdẹ ọmọ Fàtàríwòrán ọmọ Igbá Oróòfò bàbá rẹ̀ tọ́jú ẹ̀ ní àwòrò òya ọmọ bù fún mi bù fún ọmọ rẹ̀ wà lẹ́yìn ọ̀la ọmọ oníjàjò ògùn lọ́wọ́ ọmọ sẹ́sẹ́ lójú òmìnira bàbá tó bí ẹ̀ lọ́mọ ọmọ adódó bí òkè lóye. ẹ tọ́ sọ. àríwígbadé o ọmọ sẹ́sẹ́ lójú omi ọba Ìpókìmẹkùn ọmọ oníjàjò ògùn lọ nílé bàbá tágbé bí ẹ lọ́mọ ìlẹ́ o kábíyèsí
ọba láàfi gbẹgbẹ lòún ṣe lárọ òjòjò nítorí má lè nàjà kókó lárọ tábẹ́ má lè ọmọdé jogún àgbó ọmọ àgbẹjogún ègbodò oṣù ọmọ táyà bá bí ọ̀sìnkí ẹlẹ́kẹ̀ẹ́jì ó borí ìjẹ́ gbogbo pọ́kìmẹ̀kù pátá ni wọ́n tó lówó eégú kéèdè èkó ọmọ èèyàn fà òde èèyàn kábíyèsí o. Hello, bàbá mi. Àwọn àlùfáàkọ̀lé mi má bá mi ní ọ̀láfin.
kí máa yà ó kí máa dá wúwa wa kí bìtìbìtì rẹ ó. Bí ẹ̀sìn wí, ààrẹ bẹ́ẹ̀, àṣẹ bẹ́ẹ̀, àrọ̀ wá sí ọmọ, àwọn alálẹ̀ àgbà, wọn àbá wọn lọ láṣẹ. Torí tí orí bá palẹ̀ bọ́ wọn nípa ni, àwọn nípa owó, ànípa ọmọ, ànípa àlàáfíà, àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ọmọ wa ò ní gbóná ọ̀dà. Ayọ̀ wa ò ní gbóná ọ̀dà. Ọmọ náà ò ní gbóná ọ̀dà. Ọdún ó kù tẹ̀lé báyìí. Abá aláyọ̀ àlàáfíà. Àárọ̀ ó ṣe. Àárẹ̀ lè fi ṣe. Àárọ̀ àlàáfíà ti ṣe. Àwọn aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ láyé. Àwọn aṣọ ọdúnmọ́dún. Torí àwọn àgbàlagbà ní aṣọ ọdúnmọ́dún iṣẹ́ wà nínú. Ṣòro iṣẹ́ wà ṣòro. Orí tí ọdún bá yípo pẹ̀lú amú àwọn tuntun wá láyé. Àwọn ọ̀dọ́ ní àníjọ́ tí ó ìwádìí ọkàn wá balẹ̀ wá. Gọ̀ọ̀gọ̀ báyìí ni ọwọ́ máa ń yọ lórí ayé ìjọba lọ. Iwájú ni ojúkùn pé iwájú làbẹ̀ máa lọ. Ìjọba ní ká àwọn ìtura ṣe àtẹ̀wọ̀n mọ́lẹ̀. Yóò ti wà ó. Àtàwọn ilé wa ó. Ìlú wa dùn wọn àtàyè. Yóò rí àgbàdo àjọṣe ní báyìí. Ẹ̀kan ní bí inú wa ó. Báyìí àjọ láti pẹ́pẹ́pẹ́ ó. Ìlú ìyá òyìnbó. Ní àgbàdo ẹ̀fọ́ ọ̀pọ̀ pawó. Ìṣúná orí àràárọ̀ wọn. Àrídẹ̀ àṣẹbẹ̀ ó. Ó kí àrùn bàjẹ́ ó. Tó ìtòlú tó fẹ́ ìtòlú lọ. Orí ẹ̀ ìṣẹ̀lẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ọjọ́ ìsìn náà rí o. Ọ̀sán ọ̀sán ni bí ó wà o. Ọ̀sán kó ọ̀sán ìrìn bí jẹ́. Kí má tó ń ṣe fún wa o. Eré ọba kí wọn èkó. Kí wọn bú àwùjọ. Ìdágbójú òjò àgbọ̀jú alẹ́lẹ̀. Ẹ bá wa ṣe o. Kí má tó ń ṣe fún o. Ọ̀gbá kí ìdábẹ́rẹ́ o. Òkè kí ìdàkísà. Èso ọba kí ìjọba gbẹ́gbẹ́gbẹ́ o. Bí ẹ̀sìn orí, ààrẹ bẹ́ẹ̀, àṣẹ rẹ̀, torí ẹni ọtí wọ́n ní kì í tì, ẹni bàbá ìlúbà, àwọn òbítẹ̀, àrítí láwùjọ, àríná, àrílò, àríjẹ, oníṣẹ́ ọwọ́, àmàríṣe, àwọn oníṣòwò, wọ́n máa tàtà kiri. Pàwọ̀ ẹ̀kún wọn, pàwọ̀ ṣe o, èyí tí ó ń ṣiṣẹ́ ọba, ọ̀pọ̀ ọba, àdáọba, oníṣàwà lẹ́sẹ̀. Bàbá lọ, àmàdé o, wọ́n ní kọ́kọ́kọ́ báyìí ní ìwé náà jó ọmọ. Wàràwàrà ní ọmọdé tó fèsì sí pọ̀. Bí ó gbà, ọ̀nà àgbà, ẹ̀yẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa. Fún àwọn tá a ti wá, kí wọ́n má bínú àwọn àdúgbò. Ogun ìpáyé kékeré ọkọ̀ kó máa tó lé fún wọn. Káwọn ẹni tí wọ́n ṣe ọdún bá aláya àlàáfíà wọn. Ọmọ bí àkàrà ìwà àdùn ọkọ̀ máa bàjẹ́. Àwọn alálẹ̀ máa tí wà lẹ́yìn àwọn tí wà lẹ́yìn dúró. Olùwàbá àdúgbò àpòyí.
ìdánilẹ́sọ̀ òyìnbó olóṣèṣẹ́ bí ohun ìlú sí aláàbò ìdádúró ẹ má dáwàdà lọ́wọ́ ṣe bí olùkẹ́kẹ́ àgbégbà àti wàdúró kárí náà kárí lò àṣọpọ̀ láyé àṣọpọ̀ sí láyé ìwà àdókò àwọn àbáyé ọlọ́dún lọ sí ìgbéyàwó sí fún àwọn ìfọwọ́pọ̀ àti ìjọ láti díẹ̀ sí wọ́n ti eré àrárọ̀ lóye máa ń sọ àṣẹ òrìṣà ẹlọ́ ọba lọ́wọ́ ìfún orílẹ̀-èdè tó máa yàgbà àṣẹ òrìṣà ẹlọ́ omi lọ́wọ́ ẹ̀là lọ́wọ́ ẹ̀là kọ́ni ẹ̀là kọ́ni ábí àṣọwọ́. Kábíyèsí o. Kábíyèsí o. Ògbẹ̀sẹ̀ náà ló obìnrin bá jẹ́ o, ká má jẹ́ kó o, ká má jẹ́ ọ̀rùn, èrò bá gé o ìgbó o, kí má jò ó ṣe kó gé ẹ o, ìyàbí tó jẹ bá a ṣe kékeré ńláńlá kí má wọ̀ kó kí á wá wá o, ìgbéyàwó bá ní bá tó dúró kí lọ́kùnrin tó ti bá lọ o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá, ayé ló bàbá bóbi.
YouTube tí ó wà lórí YouTube ní orílẹ̀-èdè Nàìjíríà nílùú Benin jákèjádò ilẹ̀ àgbáyé. Orúkọ mi tí mo sọ̀rọ̀ ni Àdìó Rashidi Ikúpẹlẹyẹ tí mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní iléeṣẹ́ rédíò Yorùbá Lágbà Online Television YouTube lábẹ́ àṣẹ Alhaji Nurudeen Matagba Mọ́lẹ̀ wà láti ìlú Ìbàdàn tí ń káàkiri ilẹ̀ àgbáyé. Gbogbo ohun tí ń jẹ́ ètò ìṣe Yorùbá káàrọ̀ ẹ̀jíire òun ni àwa ń tàmọ́lẹ̀ sí àsìngbé ní arugẹ. A wà ní ààfin ìlú Ìpókíá Ìpókìmẹkùn ọmọ aṣúdẹdẹ ọmọ afàtàríwọ̀ ọmọ ìgbà òróòfò àtọ́jú ẹ̀ ní àwòrò ìyá àtọ́jú ẹ̀ ní ibẹ̀ ni a wà ní abẹ́ àṣẹ ọba Isa Adéníyì Ọláníyàn orí jàjò ògùn lọ. A kí gbogbo àwọn olóyè tí ń bẹ ní ààfin. Èní ni ọjọ́ tí wọ́n máa ń súre fún gbogbo àwọn ìlú gẹ́gẹ́ bí àgbẹ̀ tó wà ní abẹ́ ìlú Ìpókíá àti gbogbo ọmọ ìlú jákèjádò ilẹ̀ àgbáyé níbi tí gbogbo ọmọ Ìpókíá tí wọ́n pẹ̀ka dé. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Àdìó Rashidi Mr. Olóríkì tí gbogbo yẹn mọ̀ mí sí alálẹ̀ tìlú Àjàrà bí ọba bòmí. Kí la wá àwa láti wá tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tí Yorùbá ń pè ní ààfin. Tá máa sọ ń pé ààfin àìdédé kọ́ yàrá kan nìkan tàbí ká kọ́lé kíkà máa sọ ń gbé o àfi kábíyèsí ni a gbọ́dọ̀ rí àwọn nǹkan kan bíi méjì mẹ́ta. Àti rí kábíyèsí pẹ̀lú àwọn olóyè wọn tí wọ́n ti jó ìlú tá à ń pè ní gbẹ̀dùn. Òun làwọn ìbá fún máa ń pa lówe kábíyèsí òtó tó ṣe bí òwe pé olè tó bá jí gbẹ̀dùn ìlú wo ni ó ti lù ú. Kábíyèsí o bàbá tí ẹ wá wò mí ní ẹgbẹ́ wọn yìí Yorùbá ní ẹnu oníkàn láti ń gbọ́ mọ̀tá. Àwọn tó ṣe àlàyé ara wọn gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ nínú ààfin ìlú Ìpókìmẹkùn ọmọ aṣúdẹdẹ ọmọ afàtàríwò. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Àdìó Rashidi Mr. Olóríkì. Gbogbo ohun tí ń jẹ́ oríkì ilẹ̀ Yorùbá tí ẹ bá béèrè lọ́dọ̀ mi pẹ̀lú àṣẹ Olódùmarè ọba alóyún rẹ̀ ni ẹ̀bùn Ọlọ́run ni o kì í ṣe mi náà bàbá. Orúkọ mi ni Chief Agbéyẹmí Fatai ẹsẹmọ ti ìlú Ìpókíá. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ orúkọ bàbá lọ́jọ́ tòní arígbẹ̀dùn ọba sì fi ẹsẹ̀ ra gbẹ̀dùn bí wọ́n ti ń lò ipa onígbẹ̀dùn kó láàfin. Gbẹ̀dùn ni ọba máa ń jó. Gbẹ̀dùn lọba ń jó. Gbẹ̀dùn ni ọba máa ń jó. Pẹ̀lú ṣẹ̀kẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ó sì ń ṣe gbogbo èèyàn ló sì ń jó pé mo fẹ́ jó bẹ́ẹ̀ kí tó ń ṣe gbogbo olóyè ọba gan ló ti ń jó. Àwọn olóyè tó ń jó gbẹ̀dùn ní ààfin àwọn afọbajẹ gẹ́gẹ́ bí tèmi báyìí àwọn náà máa ń fẹsẹ̀ rájó pẹ̀lú ọba pẹ̀lú kábíyèsí. Àwọn olóyè míì náà ń jó pẹ̀lú kábíyèsí o tí wọn kì í ṣe afọbajẹ o. Àwọn kan wà tí ò gbọdọ̀ jó. Ẹ dákun bàbá olóyè irú àwọn èwo ni o gbọdọ̀ jó? Àwọn oyè kan wà tó jẹ́ pé wọ́n ní ìlú tiwọn tí wọ́n ń jó lọ́tọ̀ tí wọ́n gbọdọ̀ bọ́ba jó gbẹ̀dùn. Bí àwọn olóyè bá wò. Gẹ́gẹ́ ní ilẹ̀ Ìpókíá yìí oyè kan wà tá à ń pè ní ọ̀gá àlù. Ó ní ìlú tiẹ̀ tó ń jó lọ́tọ̀ gbọdọ̀ jó. Àwọn ìdílé kan tó wà tí wọn ò gbọdọ̀ jó tó jẹ́ bá a ṣe báyẹn ni. Ìyẹn ní ìgbà ìwáṣẹ̀ nínú ìlú. Kábíyèsí Ọ̀ṣìngín ẹlẹ́ẹ̀kejì Oríjà Ògùn lọ ìlú Fẹ́mi lóyè àwọn ni wọ́n bẹ lórí tẹ́ nílùú Ìpókìmẹkùn àbí? Bẹ́ẹ̀. Ní ìgbà tí wọ́n gun orí ìtẹ́ tí wọ́n sì ń darú lọ́wọ́lọ́wọ́ àwọn àyípadà wo ni rí tẹ̀lé sílẹ̀ fún wa ní ṣókí tí gbogbo ọmọ Ìpókíá àti agbègbè rẹ̀ yálà Àgbọ́ṣàṣá ni Ìjòfin ni Túbẹ̀ Mọ̀hún Ìtàfà Ìdíròkò Owódé àdùn tí gbogbo ọmọ lẹ́ka òròjìrì tí ó ń bọ̀ wọ̀ ó ti àwa tá a wà ní orílẹ̀-èdè lẹ́dà òmẹ̀ ní ìjọba olómìnira Faransé náà. Àdúpẹ́ ká ní ìlú tí ń jẹ ọba ní ilẹ̀ Ìpókíá yìí Ọlọ́run ló fún wa ní ọba wa yìí jẹ kì í ṣe èèyàn kì í sì ṣe òun
Elédùmarè ló yàn wọ́n fún Ìpókíà. Ọba tó dáa lọ, ọba tó dáa tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó sì nífẹ̀ẹ́ àwọn olóyè tí ń fẹ́ kéèrà kanra àwọn olóyè ẹ̀ àti baálẹ̀ ni ó àti olóyè ẹ̀ ni ó àti olóyè ìdálọ́lá ni ó. Àbùkù kan ò gbọ́dọ̀ kan wọ́n bẹ́ẹ̀ ní fẹ́ kí àbùkù kan lú ẹ̀. Ọba tó dáa ni tó nífẹ̀ẹ́ gbogbo ìlú tó pọ̀ tó sì mú wá kí nǹkan mèremère máa wọ̀ ní tó sì ń wọ̀ ní lásìkò tiẹ̀. Ọlọ́run ló fún wa ọba tí yára gbọ́rọ̀ tó ń lọ́ra fèsì ni. Tí ọba bá sì ti yára gbọ́rọ̀ tó ń lọ́ra fèsì àìlú yẹn á mọ̀ dáa púpọ̀ òun ló mú ìlú yìí dáa. Ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí olóyè níwọ̀n bá ṣókí gẹ́gẹ́ bí ìbéèrè mi ẹ má ní mò ń lọ ilé ọ̀fun púpọ̀ bá a ti wà nínú ẹ dákun à ń gbọ́ àwòyèwòye pé ilé ẹ̀kọ́ gíga tí agùnbánirọ̀ ó fìdí kalẹ̀ sílùú Ìpókíà àmọ́ kò tí ì rí ìbẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ sì ni a hàn pé wọ́n fẹ́ ṣe afárágbá orí omi ńlá wa kọjá ní abẹ́ àṣẹ ìlú Ìpókíà náà bákan náà irú àdúrà wo àti ìgbìyànjú wo ni ẹ̀yin olóyè tí ẹ ṣe pẹ̀lú kábíyèsí pẹ̀lú àwọn ètò rẹ̀. wọ́n fi sọ lẹ́ẹ̀kan sí Ọlọ́run ló fún wa ní ọba wa yìí. Kábíyèsí ò fìgbà kan sí lórí ọ̀rọ̀ ìlú ẹ̀ bí ilé ẹ̀kọ́ gíga yìí yóò ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ bí afárá yìí yóò ṣe jẹ́ ṣíṣe bí wọ́n ṣe wakùsà tó wà nílùú yìí tí ó jẹ́ àlùmọ́ọ́nì fún gbogbo àgbáyé àti ìlú yìí tí ó jógo ìlú yìí gbogbo ẹ̀ ní kábíyèsí wa ń ṣiṣẹ́ lórí ẹ̀ tá a sì rí pé ìjọba ń tẹ̀lé pé gbogbo ẹ̀ yóò jẹ́ ṣíṣe a sì nígbàgbọ́ pé lásìkò tiwa yìí gbogbo ẹ̀ yóò jẹ́ ṣíṣe lágbára Ọlọ́run lágbára ọba wa náà tí Ọlọ́run fi sérípò yóò jẹ́ ṣíṣe nítorí àìdúró ni yóò kábíyèsí wa ò dúró lórí ọ̀rọ̀ méjì jẹ́ ṣíṣe yóò ti ṣe Ọlọ́run lọ́dọ̀ ilé tó lè bá wa ṣe. olóyè ẹ ṣàdúrà fún gbogbo àwọn ọmọ Ìpókíà. Gbogbo àwọn ọmọ Ìpókíà pátá nílé lájò tó wà lóòkè òkun tó wà ní Dálẹ̀ tó wà ní Bẹ̀nẹ̀ tó wà ní gbogbo ẹ̀ gbogbo ilà ṣàdúrà fún o èyí tó ṣiṣẹ́ ìjọba ọkọ ọba àdó ọba oníṣáyín o èyí tó ti ń ṣòwò àṣejèrè náà fẹ́ ṣe o gbogbo wọn pátá àbúrò òní tọ́ sí yín o ẹ nírógun ìdààmú kankan o àwa náà tá a sì wá lé ìdààmú òní bá wa o bọ́ sí bí wàá sọ tiẹ̀ Ọlọ́run òní fi ṣe wá o lówà ìyá máa gbèrò ní o àtúbà àtúnṣe o olóòtú ẹ̀yin náà tẹ wá bá wa sọ̀rọ̀ ìdùnnú àtayọ̀ ẹ máa fi padà síbẹ̀ ní ẹ bá wa dáadáa ẹ̀yin náà padà ní dáadáa. orúkọ tèmi ò yí padà Àdìó Rashidi Mr. Olóríkì alálẹ̀ tìlú Àjàrà bí ọba bòmí tí ọmọ ń pè ní aṣọgbọ́ ọ̀rọ̀ mọ́wọ́nù tákàdá àròyé rọ̀ mí lọ́rùn ju ẹ̀kọ́ lọ pẹ̀lú pẹ́ bá ní mọ́ sọ́dọ̀gún ọjọ́ Elédùmarè bá lọ fi kẹ́mi kì í ṣe mímọ̀ ṣèmí náà à ń bẹ láàfin ọba Ọ̀ṣìngín ẹlẹ́kejì ọba Ìsá Ọ̀ṣìngín ẹlẹ́kejì Adéníyì Ọláníyàn tí wọ́n ń darí ikọ̀ ìlú Ìpókíà lọ́wọ́lọ́wọ́ mo máa ń sọ lẹ́ẹ̀kan pé àgbà ìlú ni Ìpókíà jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jọ ní ìlú ní abẹ́ àṣẹ Ògùn State pé àgbà ìlú náà ni Ìpókìmẹkùn jẹ́ bẹ́ẹ̀ bá nù ń jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n bí tó sì ń lọ tí sì ń bọ̀ lóòótọ́ tí sì ń gbé wà lájò tó gbé sájò yóò ti mọ̀ gbọ́ Ìpókìmẹkùn ọmọ aṣúdẹ̀dẹ̀ ọmọ fàtàrí wòran ọmọ ẹgbẹ́ oró òfò wọn tọ́jú ẹ̀ ní àwòrán ìyá ọmọ ẹgbẹ́ ọba fẹ́ ṣe kàwó kó tó ṣe ọba sì fẹ́ ṣe rere kó wó kó torí bọ́ba ti ṣe náà ló fi gba ẹ̀san bẹ́ẹ̀ kọ́ ni bàbá bẹ́ẹ̀ náà ni ẹ ṣeun akínyín ẹ lọ́pọ̀lọpọ̀ èyí ò ní já wà mọ́ fíìmù àtẹ̀yìn. agbe ní iṣẹ́ ọlọ́dẹ ìlú Ìdárò àlùkò náà ní iṣẹ́ ọlọ́dẹ ìlú Ìkòsùn lékelèké ní iṣẹ́ ọlọ́dẹ ìlú Ìkẹfún mo ṣe kábíyèsí fún orí adé ọba Ọ̀ṣìngín ẹlẹ́kejì tí wọ́n ń bẹ lórí ìtẹ́ nílùú Ìpókìmẹkùn ọmọ Àṣìdẹ̀dẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Àdìó Rashidi tí gbogbo àwọn yẹn mi sí Mr. Olóríkì gbogbo ohun tí ń jẹ́ oríkì ilẹ̀ Yorùbá Elédùmarè ni yóò fi ṣe ìkẹ́mi mo fi kalẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n sí orílẹ̀-èdè ilẹ̀ Dahomey ní ìjọba olómìnira Faransé
tí mo ń gbóhùn sáfẹ́fẹ́ ní iléeṣẹ́ Yorùbá Lágbà Online Television YouTube tí ó wà ní orí afẹ́fẹ́ jákèjádò ilẹ̀ àgbáyé. Orúkọ olùdásílẹ̀ ìkànnì náà ni Alhaji Nurudeen Mọ́tàgbàmọ́lẹ̀ wọn bàbá Aisha. Bàbá yìí ń bẹ ní Olúbàdàn lọ́wọ́lọ́wọ́, àwọn ni wọ́n jẹ́ olùdásílẹ̀ tó sì jẹ́ ọ̀gá mi tí àjọ ń dábí ẹbí tí àwọn ìbí òwe. Mo wà nílùú Ìpókíyá lọ́wọ́lọ́wọ́ báyìí láàfin ọba Ọ̀ṣìngín ẹlẹ́kejì Ìlúfẹ́milóyè náà ni a wà báyìí. Èní ni wọ́n ń ṣe ọ̀sẹ̀ tí wọ́n ń ṣàdúrà fún gbogbo ìlú pátápátá. Wọ́n ń ṣàdúrà fún gbogbo ọmọ ìlú. Olóyè ẹlẹ́kejì ni a fẹ́ gba ọ̀rọ̀ ní ẹnu wọn. Gbogbo yẹn mọ Kókì Mẹ́kù tẹ́ ń bẹ nílùú Àjàṣẹ́ yálà àjá lẹ́wà ní ìlú Gàfọ́n lẹ́wà ní Kóńgò lẹ́wà ní Abidjan lẹ́wà ní mo kí gbogbo yín. Mo kí gbogbo ẹbí Láyé Badí Mọ̀lá Òkè Mẹ̀sùn àbùkí Mọ̀lá Òkè Ìtọ́fí. Bẹ́ẹ̀ náà mo sì kí gbogbo ẹbí mọ̀ kó mo jì bẹ́ẹ̀ mo kí gbogbo ẹbí bàbá. Ẹ bá wa sọ orúkọ ara yín, ẹ sì bá wa dárúkọ ara yín fún gbogbo àwọn ará ilé àti gbogbo ọmọ Ìpókíyá tó ń bẹ ní ẹ̀yìn òde láti lè dìbò lẹ̀ jákèjádò ilẹ̀ àgbáyé. Orúkọ mi ni Chief Jagundeye Ezike Ọ̀ṣunbàmọ́ ti ìlú Ìpókíyá. Bàbá ẹ wà ní ààfin pẹ̀lú kábíyèsí tí ẹjọ́ ń darí ikọ̀ ní lọ́wọ́lọ́wọ́. Nígbà tí kábíyèsí jókòó, a rí ẹtẹ́ ẹni ìbílẹ̀, a sì rí àwọn ètò méjì mẹ́ta mẹ́rin márùn kan tí ẹ kó wọn kalẹ̀ sí iwájú ààfin tí wọ́n fi hàn wá àwọn kan yìí ń sàmì Yorùbá fún wa. A rí àdá olóje, bẹ́ẹ̀ ni a rí onírúurú àwọn ọ̀pá ní àyè náà. Bí a ṣe bá nìyẹn, bí àwọn bàbá wa ṣe ìfilélẹ̀ fún wa ní pé gbogbo gbà tí a bá máa ń ṣe ìkúnlé gẹ́gẹ́ bí ìpàdé ọba àti olóyè àtàwọn àgbàlú àti gbogbo baálẹ̀. So kìíní tí ẹ wò yẹn, lẹ́yìn tí ọba ní tiwọn, àwọn olóyè kọ̀ọ̀kan la ní láti ìdílé olóyè kọ̀ọ̀kan tó wà. Ọ̀pá tí ẹ ń wò yẹn, olóyè kọ̀ọ̀kan ló wá ní ìdílé. Àdá olóje yẹn tí à ń pè ní ikọ̀ ọba ni àdá yẹn jẹ́. Olóyè lọ́dún ẹ̀dá ni wọ́n a ní olóyè bíi oríṣi méjì. Àwọn kan wọ́n máa ń lo ọ̀pá, àwọn kejì wọ́n máa ń lo idà. Ìyẹn ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí idà olóje yẹn. So bàbá ń bọ̀ gbé níjọ́ kúlé la máa mú wa, a sì gbọ́dọ̀ tẹ àwọn la máa ń súre fún, àwọn la máa fi ń gbàdúrà, àwọn la máa fi ń ṣe àdúrà sí Ìpókíyá àti agbègbè rẹ̀. Bí wọ́n bá ti jókòó, àwọn àgbà ló máa ń gbàdúrà, wọ́n máa fi omi sí lórí, wọ́n á fọtí sí lórí, wọ́n á dẹ̀ fomi sí lórí kí àdúrà nígbà bí a ṣe bá nìyẹn. A sì pé gbogbo àwọn orúmọlẹ̀ Ìdábẹ́ṣú, Ìròjú, Olúṣẹṣẹ bí ohun, Bòsíà àti àwọn òòṣà tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àgbò àdẹ̀dúbà wọn, àdẹ̀ máa ń gbà, wọ́n dẹ̀ máa ń ṣe pàtó. Olóyè, àwọn olóyè tí wọ́n máa ń lo àdá yẹn, ẹ̀dá kan mọ́ ìgbìmọ̀ ẹ̀fọ́ yé mi o. Irú òye wo làwọn tí Àfọ̀bàjẹ́ ni wọ́n, kí n gbé kàlà wọn náà. kí gbé kalà wọn náà? Kí n gbé kàlà wọn náà. Àwọn òrìṣà tá a sọ nísìnyí, gbogbo pátá ni wọ́n ní ojúbọ wọn. Lọ́lọ́júbọ̀ wọn nílùú yìí. Igbó èdè máa ń bọ wọn ni àbí ẹni tó máa ń bọ wọn lọ́tọ̀? Àdíjọ́ tó máa ń bọ̀ wọn lọ́tọ̀. Kì í ṣe jọ Ìṣèjọ yìí, èyí ní ìníjọ́ ti ààfin tí a pe gbogbo wọn jọ síbí tá a sì wúre, tá a gbàdúrà lórúkọ wọn, tí a sì àdúrà á sì gbà. Olú Ìròjú àti Ìdábẹ́ṣú tí Ìdábẹ́ṣú tí ẹ̀ ń sọ yìí àti Olúṣẹṣẹ bí ohun àti àwọn bẹ́ẹ̀ lọ. Alálẹ̀ sí abẹ́ ni gbogbo ẹ̀ la nílùú yìí. Gbogbo wọn pátá ni wọ́n sì ní olóyè ní. Gbogbo wọn ló ní ẹni tó máa ń bọ wọn. Tí máa ń bọ wọn, àwọn ní àbọ̀ rẹ̀ wọn. Àbọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Níwọ̀nba ṣókí, ẹ máa ń ṣe ọdún wọn ni àbí ẹ̀kan mọ́ ń. A máa ń ṣọdún, kò sí a máa ń ṣọdún, Olú ó máa ń ṣọdún, Orò ó máa ń ṣọdún. Tó bá di bíi February sí March next year tẹ́ bá dé ìwé lásìkò bíi February la máa ń ṣọdún Olú yẹn àtòrò yẹn tó sì máa ń nárin gan. Ọdún Olólú yẹn la máa ń ṣe ìlú yìí tó máa ń nárin gan ní ohun àtòrò tó máa ń dùn tó máa ń nárin. Ọdún eégún kan ẹ̀yìn. A máa ń ṣọdún eégún náà. A máa ń ṣọdún Ògún. A máa ń ṣọdún Ògún. So a máa ń ṣọdún alálẹ̀ náà tí anybody aṣọ funfun la fẹ́ lò ìjọ yẹn. Bàbá mi kábíyèsí olóyè má bínú o, kábíyèsí ò lẹ́ẹ̀kan sí. Ohun tí mo fẹ́ béèrè ni pé
a máa ń pe òòṣà kan ní Ògún nílẹ̀ Yorùbá tá a bá ti fẹ́ ṣe òòṣà kan tó lẹ̀ náà ní Ọ̀fẹ́ ṣógun lòun náà ni Ògún lòun náà Ògún lòun náà Ògún ni irú Ògún wo ni sẹ́rí kì í ṣe pé Ògún pé méjì Ògún kan náà ni gbogbo wọn Ògún alára náà ni Ògún ayérò náà ni Ògún oníkọlà náà ni Ògún gbẹ́nàgbẹ́nà náà ni Ògún akírun náà ni Ògún ni Ògún kan náà ni yéé pamọ́lẹ̀ o eléyìí tá a fi ń gbé tá a wá ń gbé yẹn Ògún tá a máa ń gbé yẹn Ọ̀fẹ́ yẹn. a máa fi ń ṣayẹyẹ fún Ògún yẹn ni gẹ́gẹ́ bí ó ṣe fi gọ́lẹ̀ fún àwọn baba ńlá wa ni ṣùkọ́ lè mọ̀ pé Ògún yẹn nǹkan gidi ni. ẹ dákun tí ẹ bá fẹ́ nígbà wọn lé àfikún lè má ṣe àwọn ọdún Ògún yẹn Ọ̀fẹ́ yẹn kò ní àsìkò kan sàn án tá a máa fi ń ṣe tí because orúkọ kí a bá yẹn sì tí a bá ti wò bí àyè bá ṣe yọ fún wa lọ́dún ìyá lọ́dún bọ̀ a lè máa ṣe lọ́dún mẹ́rin àbọ̀dún márùn àwọn tó wà ní ìdí ètò yẹn wọ́n á mójọ́ pé a ti ṣọdún Ògún yìí ó ti tójú mẹ́ta kan a máa fi ń wúre fún gbogbo ìlú àtàwọn ọmọlú yìí tó wà ní ìrìn àjò ọba jẹ́ orí ìlú ìbò náà wà ọba jẹ́ ẹni bí ẹ̀ táwọn ọmọlú bá a pè wọ́n a ṣàdúrà fún wọn pé kọ́ má rí farapa kan kọ́ má rí ìdí Ògún kógun má fẹ̀ jẹun wẹ̀ a ṣe wọn á ti wò pé láti bí ọdún mẹ́ta ọdún mẹ́rin àbọ̀dún márùn-ún máa ṣe ọdún yìí ẹ jẹ́ ká ṣe lọ́dún yìí àwọn àgbààgbà tó wà ní díẹ̀ wọ́n á jókòó wọ́n á dífá ìjọ tí Ifá bá ti sọ fún wọn wọ́n á dẹ̀ ṣọdún yẹn á dẹ̀ lọ ní. ẹ ti ṣé ó tó gbà wọ́n. a ṣẹ̀ṣẹ̀ ṣe kan ní ọdún yìí náà la yẹ̀ ṣe inú ọdún yẹn lẹ ṣe inú ọdún yìí la ṣe kan a ṣe kan bí a ní oṣù kẹjọ oṣù kejì ṣàlàṣe tó kọjá lọ. a ṣe ṣe kan lọ́dún yìí. nítorí kí ló fà ní pé nígbà tá à ń rìn lọ a rí àwọn ilé yẹn mo wá ń jẹ́ kí àwọn tá a gbèrè kán mọ̀ pé ilé yẹn ilé Ògún ni wọ́n wá nírú Ògún wo ni orúkọ tó máa ń pè ní Ọ̀fẹ́ wọ́n á mi gbé ṣọ́fẹ́ tí yẹn máa ń fò ní mo ní rárá o ìṣòyẹ Ọ̀fẹ́ tí yẹn máa ń fò òṣà kan bẹ́ẹ̀ ni tó máa ń pè ní Ọ̀fẹ́ fò ìhun lé ẹ̀ la wọ́n wá rántí orin kan táwọn bàbá kọ nígbà kan pé irọ́ ni mo lè mú mi nípa ẹ ṣàdúrà tètè májàmí rẹ pẹtẹ irọ́ ni mo lè mú mi nípa ẹ ṣàdúrà tètè májàmí ìlà ọdún yẹn lọ. tó mú kí ní ọ̀pọ̀lọpọ̀ bàbá ẹ ṣàdúrà fún gbogbo ọmọ ìgbòkè àtàgbẹ̀ ní àjò káàkiri. kí n tó ṣàdúrà fún gbogbo ọmọ ìkókíyá tó ń bẹ jákèjádò àgbáyé àkíyèsí pàtàkì tí à ń ṣe à ń dúpẹ́ lọ́dọ̀ oníkókíyá tilẹ̀ kókíyá lọ́wọ́lọ́wọ́ ọba wa Yísà Ọláníyan Adélakùn Ọ̀ṣìngín ẹlẹ́ẹ̀kejì pé ìgbà wọn ti ń sàn wá bọ̀ ó dẹ̀ ti ń tù wá lára à ń rọ gbogbo àwọn ọmọ kókíyá pátápátá tó wà káàkiri gbogbo àgbáyé pé kán wá sí ìkókíyá kán wá kọ́lé ni o kò sí wàhálà ní ìkókíyá o ọba wa tó dé yìí ó jẹ́ kí gbogbo kan tù wá lára pátá ilé ńláńlá tí ń wá gbogbo àwọn ọmọ tó wà nírìn àjò pátá wọn ti wá ń kọ́lé à ń bẹ àwọn tó kù náà pé kán wo àwòkọ́ṣe lára àwọn tí ó tó fẹ́ ṣerú ẹ̀ pé kán máa bọ̀ pé kò sí wàhálà o ìkókíyá ò pa ẹnìkan o ìkókíyá ò ṣe ẹnìkan lè ṣe mọ́ o gbogbo ilé ìta ń gbọ́ tẹ́lẹ̀ kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ o kán máa bọ̀ kán wá làlú ìlójú kí ìlú ilé gbogbo kó lè tóbi tó fi ń kọ́lé sí àwọn ìlú ibòmíì wọ́n lọ ń develop àwọn ìlú àwọn ìlúmíì kan wá develop ìlú yìí náà kábíyèsí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ìgbà táwọn yìí ti ń tò ó ti ń dán ó ti ń dùn kò lè níbàjẹ́ so wọ́n wá fi àsìkò gbàdúrà fún gbogbo àwọn ọmọ kókíá pátápátá jákèjádò àgbáyé pé Ọlọ́run á máa fún yín ṣe o ìyá máa rí ṣe wọ́n máa lànà fún yín o gbóhùn nífẹ̀jẹ̀ ìwẹ̀ gbogbo nǹkan tẹ́ bá ti dáwọ́lé pátá á máa yọrí sí dáadáa ní o gbogbo ibikíbi tẹ́ ẹ wà ìyá máa pèrò kó wálé ní o àlùyọ lẹ́fẹ̀ẹ́ máa lù ẹ́ nílò àlùwọlé o Ọlọ́run á sì máa dáàbò bò yín àwọn alálẹ̀ ìlú yà dáàbò bò yín o kẹ́sì máa rántí kókíá ẹ fi kókíá sọ́kàn ẹ máa wálé o orúkọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ní ṣe Jàgúndé Èsìkẹ́ Ọ̀ṣunbàmọ́ tilẹ̀ kókíá ẹ wálé o bẹ́ẹ̀ bí a máa ṣe é ṣe kan o kókíá ń wérò o. tó àdúrà ní gbogbo ẹ̀yọ́ ọmọ Ìgbókìmẹkùn tẹ́ ń bẹ ní orílẹ̀-èdè bòmínà bí tẹ̀ ń bẹ ní àgbàdo jákèjádò ilẹ̀ àgbáyé pé àwọn Ọ̀ṣunba wọ́n ń gba ẹnu kábíyèsí Ọ̀ṣìngín ẹlẹ́kejì wọ́n fi Ọ̀ṣunba ọmọ wọ́n ń gba ẹnu kábíyèsí ọba Ọ̀ṣìngín ẹlẹ́kejì ṣe àlàyé fún gbogbo wa pé gbogbo ẹ̀yin ọmọ Ìgbókíá tẹ̀ ń bẹ káàkiri ilẹ̀ àgbáyé pé ìfọ̀kànbalẹ̀
eku ti ń ké bí eku, ẹyẹ ti ń ké bí ẹbí ti ń ké tẹ́lẹ̀ rí náà bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá yẹn fọhùn bí ọmọ èèyàn àmọ́ tásìkò yìí ìfọ̀kànbalẹ̀ tó padà jókòó nílùú Ìpókíà ju ti àtẹ̀yìnwá lọ wọ́n ní kò sí ìdààmú kan o àjẹ́ àwọn wọn ní wọ́n fi ń rẹ ọmọ ni oṣù àwọn ni wọ́n fi ń tọ́jú ọmọ ni wọ́n ní gbogbo agbára tí ń bẹ Ìpókíà àwọn fi ń dáàbò bo ọmọ àwọn níbi jẹ mímu ní mímu àti nínú àti ní lílò wípé eré òní fọkàn gbogbo ẹ̀yọ̀mọ̀ Ìpókíà ò bẹ́ẹ̀ ni ẹ̀dọ̀ sí nídùú yìí pé kẹ́ ẹ mọ́ kó èrè oko bọ̀ wálé nítorí pé wọ́n sọ pé èrè ni obìnrin ń jẹ láàbọ̀ ọjà gbogbo ọmọ Ìpókíà nílé lóko lájò káàkiri ibi gbogbo orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Àdìó Rashidi Mr. Olóríkì tí mo fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè ilẹ̀ Dahomey ní ìjọba olómìnira Faransé tí wọ́n pè mí ní alálẹ̀ tìlú Àjàrà bí ọba bòmí asọ́gbà ọ̀rọ̀ má wọnú tákàdá èmi náà kọ́ o Elédùmarè ọba ni kábíyèsí o tó bàbá ẹ fún wa ní àlàyé ṣókí ní ìgbà tí kábíyèsí ọba Ìsá Ọláníyàn ìlú Fẹ́mi lóyè Ọ̀ṣìn ní ẹlẹ́kìtì tí wọ́n gun orí ìtẹ́ nílẹ̀ Ìpókíà tí wọ́n bá ṣókí. Ṣé rí ọba kábíyèsí Ọlọ́run yàn fún ọ ìlú Ìpókíà òtítì ẹ̀ kí òtítì ọ̀hún náà ti wà náà ọ̀bùnrin bá kàlẹ́ bàbá àjàtọ̀ ọ̀hún òun náà ló kẹ́tọ̀ọ́ tẹ̀lé ìgbà yìí ti jẹ oyè ọba kábíyèsí ìlú yẹn ọtọ́ ìmọ̀tọ́ àwọn tó dá ìyàtọ̀ ewu ìyá àtẹ wá oṣù wo ni owó rí àpèsè wọn pèsè ìbò wa kádúpẹ́ sẹ́rí ọba yẹn ọba aláyọ̀ ní Ìpókíà ọba aláyọ̀ ni èyí tó padà fún kábíyèsí ní orúkọ tuntun pé ọba aláyọ̀ ni nígbà tó dé ó kó ayọ̀ dé fi kún àlàáfíà táyọ̀ yé ti bẹ̀ ń ṣe rí àwọn ń gbádùn lù ọba aláyọ̀ la yóò ti yé àlàáfíà táyọ̀ ti ń bẹ ní Ìpókíà ṣe rí ó ní èyí tó wá kó àlàáfíà fi kún àlàáfíà yé ti bẹ̀ ń ṣe rí ọba aláyọ̀ ni o àwọn àgbà ló ní ọba aláyọ̀ ni kábíyèsí Ọ̀ṣìngẹ́ ẹlẹ́kejì wọ́n ní ọmọdé ni wọ́n mọ́ jogún apópé bàbá wọn ni wọ́n jí kíni bàbá wọn ni wọ́n jọ. ṣé rí ó jẹ́ pé ìkẹ́jẹ̀ wáyé gbogbo àwọn ọmọ apáta ìlú àdálẹ̀ ọmọ ìlú Ìpókíà ọmọ ìlú Ìpókíà ayọ̀ àdálẹ̀ o àtọkùnrin àtobìnrin o. ayọ̀ ni wọ́n máa rí lọ. àṣẹ. aburú ò ní bá wọn. àṣẹ. pé bá ní wájú wọn nípa bó ti kọ́ bá wọn. àṣẹ. ṣé rí wọ́n máa kóore wálé. àṣẹ. wájú Ìpókíà yìí. àṣẹ. wọn ò ní kó ilé Ìpókíà lọ́ọ̀lù kejì wá kó wálé padà. àṣẹ. òkè yóò ti ń lọ náà ọ̀nà wálé ọwọ́ máa ròkè lọ ní sáà. àṣẹ. nítorí Ìpókíà kọ́dà à ń gbádùn ọba yìí nìgbà. ẹ ń gbádùn ọba aláyọ̀ tó tún kó àlàáfíà táyọ̀ tó wá kún àlàáfíà táyọ̀. bàbá kí lórúkọ yín lẹ́ẹ̀kẹ́ tó gbọ́ ara rẹ̀. bàbá ní Báńgbólú Akínàdé Abọ́rẹ̀ àfin tó bàbá ẹ̀fẹ̀ làgbà fúlẹ̀ fáwa náà. yẹ́nì ìdájọ́ wáyé onítòmọ́tò wọlé. àṣẹ. ayọ̀ ẹ̀ bá kó lé abadé. àṣẹ. aburú ẹ̀ jù ú lé ẹ̀ńdẹ́lẹ́ àbá. àṣẹ. ẹ̀ńdẹ́lẹ́ tó ká aburú náà tá a fẹ́ inú rẹ̀. àṣẹ. àgbègbè yìí máa dé. àṣẹ. 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 gbogbo ìgbòho àlọ́ lọ́wọ́ àgbékàgbékà lọ́wọ́. àṣẹ. oníwàlẹ̀ o. àṣẹ. ipò akọ́mà kúkú òwú ẹ̀ láwọ̀. àṣẹ. àwọn oníyàwó. àṣẹ. onítòmọ́tò owó ẹ̀. àṣẹ. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni ayọ̀. tó ọ̀kan náà àwọn àgbà ìlú Ìpókíà tí wọ́n jẹ́ Abọ́rẹ̀ àfin àwọn ni à ń bá sọ̀rọ̀ yìí wọ́n fi ẹnu àgbà wọ́n fi súre fún gbogbo ọmọ Ìpókíà káàkiri ilẹ̀ àgbáyé pé ire báyìí náà ni à ń sọ̀rọ̀ àtàrí ire báyìí náà ni gbogbo àmọ̀rí o orúkọ tèmi ò yí padà lẹ́ẹ̀kan sí o Àdìó Rashidi Mr. Olóríkì tí gbogbo àwọn èèyàn máa ń pè mí sí alálẹ̀ tìlú Àjàrà bí ọba bòmí tí a bá náà ń béèrè alálẹ̀ ìlú Àjàrà bí ọba bòmí èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ èmi náà kọ́ òun ọlọ́run bá mọ̀ ní ó dìgbà. bí ọba wa ó dáa fún kó rọ lọ́rùn. kábíyèsí ọba wa ò ẹ kú iṣẹ́ ọba wa ò sì gbìyàn ọba wa ò ẹ kú iṣẹ́ kábíyèsí ọba wa ò ẹ kú iṣẹ́ ọba wa oníkóká ọba wa ò ẹ kú iṣẹ́ àsìkò yín rèé ó tù wá lára àsìkò yín rèé kábíyèsí bàbá wa àsìkò yín rèé ó tù wá lára
àsìkò ire kábíyèsí bàbá wa onípò káwọ ọba wa ẹ kú iṣẹ́ ọba wa ìpò káwọ ọba wa ẹ kú iṣẹ́ tótó ọba o ọba wa tótó kábíyèsí o tótó ọba o ọba wa tótó kábíyèsí mojúbà ọba mi kádé pẹ́ lórí o tótó ọba o ọba wa tótó onípò ká mojúbà ọba mi kádé pẹ́ lórí o tótó ọba ọba wa tótó kábíyèsí ìbà ẹ ọ̀ṣìngíyìn mo forí balẹ̀ fọba kò yẹ wá onípò ká ìbà ẹ ọ̀ṣìngíyìn mo forí balẹ̀ fọba kò yẹ wá ọba tó tó àwa ṣe kò yẹ wá kò yẹ wá lé ní àmáṣeré ọba tó tó àwa ṣe kò yẹ wá kò yẹ wá lé ní àmáṣeré ìlàdé orí mi òun ni ò jẹ́ nǹkan bá kèrègbè àyà mi ni ò jẹ́ ìlédọ̀ọ́balẹ̀ ọba tiwa nǹkan bá kèrègbè àyà mi ni ò jẹ́ ìlédọ̀ọ́balẹ̀ fọ́. orúkọ mi ni ọládégà ismaila àjàgbọ́dé pókí alúgbó gọ́ọ̀mẹ̀ntì.